Kò sí ìbò ní ọdún 2023 o. Wòlíì àgbà Kehinde ti ìjọ Christian Youth Evangelistic Ministry Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ bẹ́ẹ̀. Wòlíì Kehinde sọ̀rọ̀ lórí àwọn olùdíje fún ipò ààrẹ mẹ́tẹ̀ẹ̀ta ní orílẹ̀-èdè Nàìjíríà wípé Àtíkù yóò ta orílẹ̀-èdè Nàìjíríà pátápátá ni o. Kódà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò sọ orílẹ̀-èdè Nàìjíríà sí àpò rẹ̀ gẹ́gẹ́ bó ti sọ ìpínlẹ̀ Èkó dà. Wòlíì kò ṣàì sọ̀rọ̀ lórí ọ̀gbẹ́ni Peter Obi wípé Peter Obi kò tíì mọ ọlọ́kọ̀ tó ń wà. Wòlíì náà tẹ̀síwájú wípé orílẹ̀-èdè Nàìjíríà kò sí nínú àjẹ́ndà Ọlọ́run mọ́ o. Odùduwà nation gan òun ni Ọlọ́run yọ́nú sí. Ẹ gbọ́ bí bàbá ṣe sọ nínú ọ̀rọ̀ wọn. Kò sí election, ẹ gbàgbé ọ̀rọ̀ election, kò sí election ọ̀rọ̀ ìrankọ́ gan ọ̀rọ̀ pé period. Tó bá ti jẹ́ pé àwa wòlíì kọ̀ọ̀kan sí wà di election ṣàtìkù lọ́wọ́ tẹ̀ tátìkù bá jẹ olórí orílẹ̀-èdè lónìí ata Nàìjíríà pátápátá tí Tinubu bá débẹ̀ bó ṣe pọ́kẹ́tì Lagos State ló ṣe bá pọ́kẹ́tì Nàìjíríà. Òbí ò mọ ohun tó ń lọ sí mbẹ̀ ẹ̀rí gbogbo interview plan grant ẹ̀ kò sí lè tó ó kàn ń ṣe kíní kò mọ ohun tó ń lọ sí mbẹ̀ so sẹ́ni yẹn máa ṣe kíní kò sẹ́ni tó wọ̀ tẹ̀ so kò sí election period. Inú Olúwa ò tẹ̀ dìsúnú bí Ọlọ́run gan. Àwọn kan campaign fún àwọn kan jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ń gbàdúrà fún àdúrà àwọn ẹ̀ṣẹ̀ ní ọ̀run àpáàdì náà lọ. Kan tẹ̀ wà tó ń sọ pé Tinubu nìkan fi ṣe tó bẹ̀rẹ̀ tó anyway yẹn ń ṣe ìránṣẹ́ Ọlọ́run náà mo kọ́kọ́ respect ẹ̀ tẹ́lẹ̀ bí ìránṣẹ́ Ọlọ́run kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹni tí bá ti ń campaign fún wọn ń pa wá lójoojúmọ́ ẹ̀ ń campaign fún wọn àwọn èèyàn ń ṣe ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ gbàgbé ẹ̀ àrùn Yorùbá nation máa gbà á ó máa ṣẹlẹ̀ ó ti wà ní àkọọ́lẹ̀ Ọlọ́run ìgbà tí ó ṣẹlẹ̀ láàmú but ó máa. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.